Kodoro Yorùbá Tẹlifíṣàn. Ọgbà ẹ̀wọ̀n Wunmi tí ń kù sí dẹ̀dẹ̀ o, ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o. Wọ́n ní wọ́n ti fẹ́ declare Wunmi wanted báyìí o. Pé kirikiri ni wọ́n ń gbé Wunmi lọ àti gbogbo àwọn tó lọ́wọ́ nù kú Mohbad pátápátá. Ọ̀rọ̀ yìí ni àbó mi. Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ tún wá gbọ́ tuntun o lórí ọ̀rọ̀ justice for Mohbad. Àní Mohbad kò gbúdọ̀ kú gbé báwọn o. Bẹ́ẹ̀ ni ẹ wò ẹ súnmọ́ bí ẹ tún wá fetí kóyàwó ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad. Tó rọrọ̀ ilé ìgbẹnu tán o. Ó lékè nkà. Bẹ́ẹ̀ náà ló pakasọ. Ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá tí mo wá fún yín àwọn ọ̀rọ̀ yìí yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́sìn láǹfààní láti máa gbọ́. Àmọ́ fún gbogbo ẹjú tó tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà kan tẹ̀ ò tí follow wa bẹ́ẹ̀ ò tí subscribe. Ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yàgò kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè é. Èyí ò gángan náà máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlàyé. Ó yá ẹ̀ ń sọ níbẹ̀. I'm playing this video. Ẹni tó ń sọ̀rọ̀ yìí gan, wọ́n lè máa mọ̀. Bàtà àwọn fight lórí petition yìí, àmọ̀. Kì í má sọ pé àmọ̀, mi ò mọ̀. Tó bá yẹ pé mo mọ̀, máa understand petition yìí. Mi ò ní sọ̀rọ̀ lórí. Ẹni tó ń sọ̀rọ̀ ìgbọ́n náà lè má ì tí ì mọ̀, ó lè má ì tí ì understand. Because then Bukky Jesse pẹ́ láwọn kan gbé petition yìí síta. Bukky Jesse ló ní kó òun ní fídíò èèyàn kan gbà kan mú ẹ̀kùlé wọlé up till now fídíò yẹn ò jáde o fún evidence ọmọ ọmọ ẹ̀kọ́ wọlé lẹ́ńkùlé ẹ̀kùlé ló fi gbà mú wọlé àwọn èèyàn náà ṣe gbúrúrú gbàgbà you start calling out Ọ̀bẹ̀lẹ́gùṣì whereas kókó ń pa ẹ̀ ọmọ kókó ń pa ẹ̀ petition tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí listen. Amlade Elegushi, Elele, Obele and host of others. They were boasting that they work for Elegushi. Wọ́n rí ọba ìyànà pàjá ń bẹ̀ o. Wọ́n rí ọba Sangota ń bẹ̀ o. Wọ́n dárúkọ Sangota. Wọ́n rí ọba Abúlé Ẹ̀gbá ń bẹ̀ o. Àbí kò sọba ní Abúlé Ẹ̀gbá àbí kò sí ìkíní ń bẹ̀. Wọ́n rí ọba káàkiri ní Ìkẹjà, lórílẹ̀, lóṣòdì. Ọba Onírù wà ń bẹ̀ o. Ọba Onírù tí wọ́n jí ọ̀pá àṣẹ lọ níjọ́ kìíní àná. Mo fẹ́ o see let me take it completely clear. Oh, there's no need of grammar. This case of justice, we can only fight based on evidence. The magic at Korawa. One supplement will not lead us to anything. A lot of people take power from on evidence. At the end of the day, up to now, one evidence, one show what evidence. Up to now, one evidence for Europa. A lot of people, the evidence, they are afraid to release it because of anything. Now, everybody fought because of this petition. Let me tell you how it works. Petition yìí kò lọ straight direct sọ́dọ̀ Saheed Elegushi. This petition did not go to Elegushi Kingdom. Petition yìí go straight to Sam Larry Elele Obele. Now, guys, ní streets, especially okay, I'm a Lagosian. Èèyàn kan wá ṣẹ́ mi. Let me say Queen of Ajah ṣẹ́ mi. Adẹ̀wà lẹ́kọ̀ọ́. Mo wá fẹ́ jí pẹ̀lú Queen of Ajah. Mo fẹ́ jẹ́ kẹ́rù bà. Mo fẹ́ fẹ́ rùbà. Mo fẹ́ ṣẹ́ rùbà. Owó wà látẹ̀kọ̀. Fàájà. Ṣọlá kọ́ mi èkó ni mí. Ọmọ èkó ni mí. Ṣọlá bẹ́ẹ̀ pé Fáṣọlá. Òun ni gọ́ọ̀mù Èkó. Ìlú mi ló ti wá. Ọmọ ìlú mi ni. Ẹni tí ti bá ṣe fún ẹ àṣegbé ni. Sàárà. Nothing go happen. Are you getting it? Nothing go happen. I'm a Lagosian. Ẹni tí ti bá ṣe fún ẹ kò sí kan tó lè ṣe fún mi. Ẹ máa gbọ́ o. Gbúrúgbúrú tó ń pẹ́ mo fẹ́ dẹ́rùbà. Mo fẹ́ fi orúkọ àwọn èèyàn dẹ́rùbà. Ìyẹn lọ ẹni tó wá fẹ́ lọ report ó wá sọ pé Veron ó wá threaten mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó dẹ̀ sọ ipò ọmọ Èkó lòun torí pé Fáṣọlá jọ ọmọ Èkó ó jẹ́ gómìnà Èkó kò sí kankan tó lè ṣòun nítorí pé ọmọ ìlú kan náà ni wọ́n Ambode ọmọ ìlú kan náà ni òun àti Veron ó dẹ̀ pé kò sí kankan tó lè ṣe wọn. Does that mean pé Ambode ló rán mi kí lọ́nà? Does that mean pé Fáṣọlá gómìnà ló ní pé kí lọ́nà? All because I want to scare him because of family name. Ó dẹ̀ competition there. Tí bá competition tó bá competition yìí fún yín dáadáa. They claim that so person sent them
petition did not go straight direct to this kingdom send boys to come and beat me up. They claim Mohbad fún ẹ ti clear síbẹ̀ ó ti sọ síbẹ̀ pé wọ́n claim pé Lágbájá lóní kó wá. That means this petition did not go straight to Lágbájá. He know nothing about this petition. Lord inside tèmi nígbà tó lọ́pàá interrogate mi Veron why to ṣe allow plan from me why to survive tó fún mi ní video mo ní based on petition tó wà níta ni mo fi sọ̀rọ̀ báyìí and mo play video kan ní live stream ní pé woman kan sọ̀rọ̀ nípa olórí òkè ṣe kọ́tẹ́ mi fúnra mi sọ kọ́tẹ́ ni yẹn sọ ni mo sọ dútù ìtara tó wà lára mi ni mo lè fi sọ̀rọ̀ kò sí bí kankan tí mo ti ní pé anybody máa kú àbí anybody kankan ló ní ọmọ àbí anything but based on this petition tí àwọn èèyàn lẹ́nu pé wọ́n ní proof where is the proof ó ní wo mi ń wẹ̀ ọlọ́pàá dẹ̀ jẹ́ kó yé mi pé did you know that this petition did not write or did not come direct from this person accusing only how but his name is there but did you see a place where they wrote they claim Mohbad ló kọ́ fúnra ẹ̀ kò kí ṣe kọ́ káwọn ọlọ́pàá kọ́ Mohbad fúnra ẹ̀ ló kọ́ stamp ọlọ́pàá wà ń bẹ̀ tẹ̀sí ń fight pé stamp ọlọ́pàá wà ń bẹ̀ ọlọ́pàá ò ṣe kankan kò kí ṣe pé torí pé ó jẹ́ ọba lọ́lọ́pàá ò ṣiṣẹ́ ní ti nobody is above the law bet àwọn èèyàn tó kọ sí orí petition nílé ó dẹ̀ ti ṣe example pé kóhun jọ ọlọ́pàá kóhun máa jẹ́sìn pé ṣùgbọ́n ọlọ́pàá lòun ẹni tí tó ń bá ṣe òun ṣe gbé kí wọ́n lọ rìpọ́ọ̀tì fún higher authority ẹni tí bá wá ṣẹlẹ̀ ṣé nítorí kóhun sọ pé ọlọ́pàá òun ọmọ IG ṣé ọmọ ní IG ló ṣiṣẹ́ yẹn ni mo nínú ṣùgbọ́n òun ṣe tóun kọ tí mo bá ń jà pé kò ní yes kò ní nǹkan tó ṣẹlẹ̀ ni so why are you fighting blindly apá mi jábọ̀ now I'm wrong ẹni tó ń ka petition yìí lọ wọ́n lè máa understand ó jẹ́ ìtara pé orúkọ wa mẹ́nà wáyé tí àwọn ènìyàn ṣe fún wa máa jẹ́ tìmí ní díẹ̀. This petition is not like that and I understand it pé some people ti nípa àwọn ní fídíò òye tó gbé gan sọ yìí pé ọlọ́run tí bá ní ọ̀rọ̀ tí gbogbo kíní ìṣe lọ máa ṣe máa dídí máa call out to your báyìí máa tí bá rí wọ́n náà wọ́n máa fi blow fọ ojú ẹ̀ mo ní kọ̀ọ̀kan mú mi kọ́lọ́pàá mú mi bí máa call out máa fi picture máa ṣe pé fún máa ní kọ́ máa ṣe pé fún mi pàṣẹ olórí burúkú òní fídíò kọ̀ọ̀kan inú máa ń bí mi gbogbo báyìí náà inú bí mi but due to your fans Veron talk about this ṣé àbí compromise ṣó ti gba wọlé ṣó ti gbowó lọ́wọ́ Lágbájá ti gbowó kọ̀ọ̀kan mo wà play mo tẹ̀yìn lọ́rùn but inú mi dùn pé deny me fine thank you but at the same time mo mọ̀ ẹ́ pé bọ̀bọ̀ ẹ̀rọ ló pa gbà ẹ̀ inú bí mi bọ̀ mo lè sọ̀rọ̀ at that point tí bá ní sọ̀rọ̀ they will feel like nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn kan ń gbèjà bàbá Mohbad àwọn kan ń gbèjà Lágbájá ó ti dìjà nǹkan ẹ̀ ló máa ṣẹlẹ̀ gbà yẹn my fans will attack him Arifa fans will come back pé Veron is not on the same page with us mo dẹ̀ sọ pé kí ni tó ń ṣẹlẹ̀ yìí ó máa bà mí náà pọ̀ mo máa gbá kámú. instead òun rí mọ́tò fídíò ẹni tó wà lẹ́kẹ̀jì ó rí mọ́tò máa yẹ kó páàkì síbẹ̀ àwọn méjì up to now fídíò sí òun náà kan tó sọ kó kí ṣe pé kan tó mọ̀ ọ́ ìkan tó yẹ ọ̀kan sọ London ipò òun ní fídíò lòun náà sọ up to now fídíò jáde no evidence but ibi tí evidence wà àfilẹ̀ tó bá jẹ́ Sam Larry ló kọ petition ó máa lulẹ̀ ìwé tí mo kàn máa ṣe ni pé màá kàn gbé fídíò jáde ibi tí mo bá dìbò pé ẹ ò kọ́ ní Sam Larry ṣe fún mi ẹwẹ́ jẹ tí bàbá mi bá dìbò ti jáde mo máa drag ẹ pa tó bá jẹ́ òbí ló kọ petition máa drag ẹ nítorí pé ó sọ pé tóun bá kú ìwọ ìyàwó òun ni kọ́ mú àjọ máa drag ẹ ní o ìwọ ẹni yìí no video wọ́n ní pé nítorí pé ó ti wà London wọ́n ní channel púpọ̀ so wọ́n lè parọ́ ìgbà tí wàhálà dé ọgbẹ́ wa gbogbo eléyìí òótọ́ tí mo tún sọ fún yín pé because mi ti rí fídíò yẹn tuntun lọ
so nǹkan tó bá ti sọ àwọn fans ẹ̀ náà máa believe ẹ̀ ẹni gan lè máa understand tẹ́mi ṣe understand sí Nigerian government eléyìí kò kí n ṣe ọlọ́pàá ló yẹ kí n mọ̀ commissioner of police ló láyé mi pé see this is it tó bá jẹ́ pé ní tó claim yìí ló go direct sọ́dọ̀ ẹ̀ nobody is above the law but ẹni yìí kò kí n ṣe òun ní competition yìí pa ẹ̀ is just a frame of which àwọn people yìí dẹ̀ ti jáde nínú news pé this boy tó claim Elegushi àwọn ọmọ ẹ̀ kò kí n ṣe bí àwọn. I felt bad that very good day and I frustrated and sorry. Not that it pé mo ò mọ̀ ọ́ bọ̀ nítorí pé tẹ́ àwọn fans yẹn lọ́rùn kọ́ má bàa lọ wà mislead and gbàtí wà lẹ́ẹ̀ jáde mo ká ọ sókè bẹ́ẹ̀ in fact I appreciate you a lot even tí mo sọ pé kẹ́nìbọ̀dì má dá ogun mi mọ̀ ẹ́ kó máa happen mo mọ̀ wípé ó máa happen kì í ṣe pé mo mọ̀ thank you so much mo mọ̀ wípé ó máa happen mo dẹ̀ wá níbi foolishness tèmi kí wọ́n á fi dà yín láàmú kẹ́ni oníkálukú àwọn máa sáré gọ́tà owó tó kọlu kẹ̀kẹ́ lọ́ máa dáwó owó tó tí ì tó ẹlòmíì lè ti last couple ẹ̀ kó lọ dá torí pé ibẹ̀ rán owó tó fẹ́ fi jẹun á lọ dá pé àbọ̀bọ̀ ìgbà tó ní ó ń fún mi o ó ṣe giveaway fún mi o èmi náà láti help ẹ̀ no kì í má kò ní sí wàhálà in fact I did not call my family up to engage because it's a handicap fight I am all alone ní ilé jà mo ò lẹ́bí tó lè fight yẹ wọ́n lè lórúkọ káwọn náà dúró tọ́nu ayé mo ní tí mo ṣe ní kẹ́yìn fans má dá sí náà mo ní ẹ̀yin náà má dá sí o ní ìlọ́wọ́ tí mo lè fi bá ẹni yìí já o ẹ̀mí mi ò gbé o ẹ̀mí mi ò gbé o ẹ̀mí yàrá yà mi ò gbé. èmi mi ṣe mo ti tọrọ fúdà ayé díẹ̀ ṣe tó bá gbẹ̀ṣẹ̀ mi tó bá gbà sọ́ọ̀rì fà tó bá gbà whatever kò dẹ̀ sí yàgòtà tún lè jẹ mọ́ yàtọ̀ sí ìta ti jẹ kó tiẹ̀ ṣe pé tàti kò ní dá fún ẹni ó náà ibùkún ni wọ́bọ̀ yìí àwọn ò ní kúre wọ́bọ̀ yìí ìyá tí mi ti jẹ lórí ẹ ọlọ́run ṣe dẹ̀rọ̀ ọ̀nà rẹ̀ lé mi ọlọ́run dẹ̀ ń ṣọba kan not that I did it in torture ní ìmọ̀ ni ṣùgbọ́n àti lẹ́yìn náà tó wá fẹ́ ṣẹlẹ̀ ní sin ìjẹta mo tètè wá sọ fẹ́ yìí rẹ pé don't be mislead ẹni yìí gan lè máa mọ̀ ẹni lè máa rí commissioner of police ó lè máa rí IG ó lè máa ní èèyàn tó máa sọ fún pé sí this petition báyìí ló ṣe lọ tẹ́ni ẹsẹ̀ ẹ̀jẹ̀ sí lọ́ọ̀yà yìí kọ́ kà sí ilé tí pé ṣé ẹni yìí ṣó jẹ̀bi àbí kò jẹ̀bi lọ́ọ̀yà sọ fún mi pé no ẹni yóò jẹ̀bi. ìgbà tí lọ́ọ̀yà ti tó interrogate Sam Larry ṣòye pé wọ́n sọ̀rọ̀ lọ nípa petition yìí wọ́n sọ̀rọ̀ lọ sí nípa petition yìí because kò tọ́ ọmọ rárá. So please people ẹ má tún jẹ́ ká gbé news tí kò kí n ṣe òun o ọ máa mú ẹ o tó bá dẹ̀ mú ẹ ìyà máa jẹ o ọ máa fi ìyà jẹ o sàárà wo Escobar ni ẹ o ọ máa gbé ẹ ní over 1.5 oṣù ọ̀bànkà wá score 2 goals ṣá o ẹni ilé wa lẹ́kọ̀ọ́ ẹni kó máa wò mí oṣù ọ̀ ẹni tó máa ń lẹ́sẹ̀ ni àwọn èèyàn náà ti lè lọ́wọ́ ní bí ẹ̀mí kan ti lọ tọ́jà ẹ̀ lòun náà fi fire back pípẹ́ ẹni jẹ ẹfẹ́ jẹ́ ti láìláì if I have the chance ní ọkọ̀ wọnú bí ẹ̀mí pé I am so person I stand for this person because tó ń ṣe yẹn kò lọ fà kẹ́ni ẹgbẹ́ skin record yẹn skin shot ìdáni dá yí ẹ̀ ibùgbọ́n mo kì í kà kò tiẹ̀ sí DM ní nǹkan tó máa ń kún fún gbà yẹn pé lẹ́rọ̀ mi lọ́gbọ̀ọ́ ti àgbẹ̀ send your account number kò ní reply èyí ti máa gbá blọ́ọ̀kì èyí tó máa bẹ̀ lẹ́rọ̀ I love you kò ní reply lẹ́rọ̀ I like your program kò ní reply the next thing ti ṣe fẹ́ lọ fà á já lórí títí ọlọ́dà lọ́jọ́ kejì tí máa tún padà wá lálẹ́ tí mo fẹ́ fà justice ìjà ni mo máa ń rùn so please guys please don't be punish again ni o wọ́n máa mú ẹ o bọ́bá dẹ̀ ti mú ẹ no evidence ilé òkè ṣe evidence rárá o kì í ṣe evidence rárá mo sọ èmo dúró náà ẹni when I was talking somebody said if you know báwo ló ṣe mọ̀ pé that man did not know anything about it the
reason why you said that tí wọ́n ṣe fi kó mọ̀ kankan pa ẹ̀ nítorí pé àwọn kan ti sọ fún àwọn evidence kan fún wọn evidence up till now ìgbàmí náà òun evidence 3 second video ó gbé jáde náà àbí ó gbé jáde náà why ti evidence lè ṣe wá lè láti gbé jáde kò sí evidence that means ẹni yóò mọ̀ kankan pa ẹ̀ ó kàn jẹ́ ilé níyàn táwọn èèyàn fẹ́ forúkọ ẹ̀kọ́ bọ́dì ni kò dẹ̀ sẹ́ni tó máa mọ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ yẹn tẹ́mi gan bẹ̀rẹ̀ náà ti bá mẹ́ni bẹ́ẹ̀ máa ń gà sọ́nú èkó level 5 ní nàìjíríà ó lọ fà level 5 ní nàìjíríà kò kí ṣe wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún lọ́mú level 5 wá o ni mo sọ o àwọn tó mọ̀ ó yé wọn o number 5 ní nàìjíríà káwa ní wọ́n ra 99 kìnnìkan káwọn máa sọ pé number 5 ní nàìjíríà mi ìmọ̀ bá lú ẹ̀ mi ìmọ̀ gómìnà lú ẹ̀ à ń sọ number 5 nídìí ó nàìjíríà. If you don't know, you don't know. And you connect the people, when is nobody, or me, he's now some over. Oh, hey, sorry, no more, but message money láti pass for your job to dollar. Ẹ̀yin mẹ̀kúnnù bí tèmi báyìí. Ẹ̀yin mẹ̀kúnnù bí tèmi báyìí. Nǹkan tá máa jẹ la wá ẹ ṣá mọ̀. Ẹ má yẹ ká lọ pàdé kan tó máa jẹ wá. Tọ́ọ̀ ní eré gungun wa. Alákùn wa. Kò sọ́nà ń bẹ́ o. Distraction lásán ni. Kàn ní kankan láti lọ́ fà wá. And ẹni tó sọ̀rọ̀ yìí náà tí ọ̀kan náà bá ti sọ fún yín pé òun nẹ́bí olórí burúkú ni kò ní kankan o àrífà lọ́jọ́ kìnnà ó dé station wọn ni ó yá bring your evidence na evidence don destroy the person wey give away tell am say he get evidence no pick call again the person say he no see evidence again abeg tí ẹ bá ti ẹ̀gbọ́n kankan lẹ́nu mi ẹ̀gbọ́n ẹni lẹ́nu mi o èmi ò kí ń bẹ̀rù bẹ̀rù èèyàn ọlọ́run kan máa ń bẹ̀rù kò dẹ̀ sí yàtọ̀ ẹ̀ jẹ wá mọ́ nàìjíríà ètò òtí jẹ wá mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fà sọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tí bá rẹ̀ ni máa dọ̀bálẹ̀ fún kó o ṣe torí kó o ṣe púpọ̀ láyé mi tẹ́ bá sọ pé justice mo gbà ló fún lórí rọ̀ Elégùṣì gan ó pé Elégùṣì máa gbé mi lójoojúmọ́ gan ilé ayé máa bẹ́tà torí ọ̀nà tí mi gbà yẹ ó jẹ́ dúró tó jẹ́ mọ̀yàn sí o pé mo dé mo já GL kò yẹ pọ́n compensate yàrá yà mí o kọ́ọ̀sì sì wà ní kóòtù ló máa nù àgbẹ̀yẹ kí n máa sọ fún ìbọn mi mo bẹ̀ yín o lè má escape ẹ̀ ìyá tó máa jẹ́ jọ́tọ̀ ìtọ́lọ́ irọ́ ni gbogbo nǹkan tó wà nù bẹ̀ sí irọ́ yàtọ̀ sí òbèlè òlèlè ẹ lé wọn mú wọ́n ti sá lọ ìtọ́ wà ní Saudi wà ní Saudi ìtọ́ wà ní Dubai wà ní Dubai wọ́n ti jápa bọ̀ máàlù tó wà bẹ̀rẹ̀ Elégùṣì kò mọ kọ́kọ́ pa ẹ̀ wàláhì I swear to God nínú lórí petition yìí lórí kíní yìí kò ní kankan tó ṣe pẹ̀lú ẹ̀ rárá tọ́ lẹ́tà mo jẹ̀ tó wá ń gbé pé ìgbà tó ń porúkọ ẹ̀ gan-an ni wọ́n yẹn sẹ́gẹ̀ fún wọn lẹ̀ wọ́n forúkọ mi ọkọ̀ fẹ́ fi jẹun ni just leave them lọ́tọ̀ tí táwọn olóyè bukú wá pé tọ́lọ gbé ọ̀rọ̀ ńlá ládé lágbájá pé àwọn ẹ ò ní ìfẹ́ já mo fẹ́ já ọlọ́run bá ti gbé ìjà ẹja kí ló olúwa ẹ̀tù bínú fún sísá ti gbá ti gbé ìjà ẹnìkan ẹ̀sọ̀ fún kí ló olúwa ẹ̀tù sáré fún o fi mí lọ́kàn balẹ̀ aláwùrà kí n balẹ̀ máa rọ́pẹ́ dá nǹkan tó má tà mí nìyẹn ó ti lọ ọṣẹ́ ti yí mi ó ti yí mi nìyẹn on to the next one bọ́ ẹjọ́ tó tọ́lọ́ ẹ má lọ tẹ̀lé pátánì kí n má fún ajálà àti má gbogbo lọ́fà alákọ̀ọ́ àti mo ti sọ o petition yìí ẹ̀ káńsù ẹ̀ ìbádẹ́ fẹ́ yẹ kó legit àwọn òwe ìtọ́kọ síbẹ̀ yẹn lọ lé wọn mú ẹni kí sáà ní pé wọn kọ́ dà kọ́ dà fún wọn láti fi tọ́wọ́ àkọ́mọ́ àbọ̀ kọ́ wá dẹ́jọ́ sáà ní ìròlè lè lọ́wọ́ pé ṣé náà tún ṣe ìsẹ́ndì àwọn kan máa ní pé ló sẹ́lọ̀ tẹ́mi kan bá mọ̀ ọ́rẹ́ mi kan máa gàzọ́ máa dúró báyìí pé máa gbẹ́ etí ẹ láti gọ̀ wá fún nínú lẹ́kí o ìrọ́lẹ̀ ni kò mọ̀ yá mi rí kò rí mi rí èmi náà máa pariwo máa ṣe báyìí ó lè máa dùnmọ̀ inú òótọ́ ọ̀rọ̀ ẹ ti ń pe bẹ̀rán ẹ ń ṣojú sókè ẹ ń pe bẹ̀rán ẹ ń ṣo mo ń sọ òótọ́ fún yín àwọn kọ́dẹ̀ gbọ́n wọ́n ti understand nǹkan tí bẹ̀rán sọ ó yé wọn bàjẹ́bàjẹ́ àwọn tó wà níbi àwọn míì wà wọ́n understand inú wọn dùn pápẹ́ àbùkù bẹ̀rán yìí lásán wọ́n tún láìkì mi sí pé because òye wọn ó ti yé wọn bí ó lé gbogbo ó yé wọn ọmọ ọkọ tí mi sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ they understand my advice is make you understand and it's not something that they debate lé lórí o ní a deny yín o ẹ̀rì máa deny mi máa deny yín kí ni wọ́n bá jálà àti máa gbogbo lọ fà
ala kwa se na ina be on show on to the next matter me be play voice here fa tó bá fẹ́ video ya tó bá fẹ́ petition gbogbo wa ba ni be ó ti on to the next man kí ló wá fa jara àti ma gbogbo lọ fa ala kwa ẹjọ́ autopsy alpha ṣé a ṣe ní autopsy ṣe ṣe ní ìbọ̀dé bẹ́ẹ̀ kà fún wa lórí autopsy kí là ń dúró ní gbọ̀ngàn condition wo ló kó Mohbad wà gbọ̀ngàn abẹ́ ti sìn ṣe ti sin Mohbad rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ ẹ jẹ́ ká mọ ẹni tó authorize pé kẹ́ sí o ṣé ìyá ẹ̀ ṣé bàbá ẹ̀ ṣé ìyàwó ẹ̀ ní ẹ̀ ká mọ̀ ẹ bá ti sìn àbí ó ṣì wà ní mọ́ọ̀dù bẹ́ẹ̀ náà I don't want to talk against anybody this night because bá sọ̀rọ̀ ó kọ ọmọ ẹ̀ ó ṣì wà bẹ́ẹ̀ àwọn family wa ń ṣe báyìí wá ń ṣe báyìí ó dárò kọ burúkú ni o ẹ jẹ́ ká máa rí pé ẹ fi bàdí tó pọ̀ mọ́ yín ṣe ń sùn síbẹ̀ ẹ jẹ́ ká fi ìpínlẹ̀ ẹ̀kọ́ ti sìn gan ọ̀tá rẹ̀ rí tó ń bọ̀ ní pé you will tell us you tried ọ̀tá rí tẹ́lẹ̀ ṣe nìyẹn kò dẹ̀ sí rọ́tọ́ lè pa fún family alọ́ba wípé nǹkan tó wà ńlẹ̀ ó pọ̀ ju nǹkan tí a máa jà lọ irọ́ ni o kò sí nǹkan tó wà ńlẹ̀ tí ò ní tán o ṣùgbọ́n ògùn ọmọ yín kò lè wọ omi títí láéláé ògùn ọmọ yín ó pẹ̀lú àwọn tó máa ń kọ Guinness Book of Records àti tó bá wà ní history of Nigeria ó máa wà ń bẹ̀ wọ́n á dẹ̀ dá ẹbí yín mọ̀ pé you fight to win ọ̀dọ́ wọn sọ pé nǹkan tó wà ńlẹ̀ ó pọ̀ ju kíní lọ nǹkan tẹ́fẹ́ pín pọ̀ ju nǹkan tó ṣẹlẹ̀ lọ irọ́ ni nǹkan tẹ́fẹ́ pín yẹn máa pín yẹn máa nọ tán ó máa tán tó bá dẹ̀ ti tán ó ti tán gbogbo ẹ̀ ti tán nìyẹn gbogbo ẹ̀ ti tán gbogbo ẹ̀ ti tán ni o kò sí gèlè kò sí kankan mọ́ ọ di aka ó ti lọ nìyẹn àwọn méjì là ń fáìtì fún láti bẹ̀rẹ̀ ẹgbẹ́ kí wọ́n létí kí ló pa Mohbad àwọn olófò gba ayé ẹ̀ those two things is what we are asking for and everybody here can bring out our voice don't use your voice against each other use your voice to talk to government use your voice to talk to government you don't have voice let's speak out káwọn jọba máa máa gbé ṣáà tó náà wájú ọsísì lágbájá ti lọ ta gbúgbúrú tàbí ti lọ kọrin eléyìí ti lọ ṣe kátàkárà lótú ẹrù glass náà and this time around we have opportunity great opportunity that we can use for the government to listen to us but the battle split wọn kò máa mú àwọn ìtọ́ nílò láàrin wa wọn á mú wọn lọ ẹ̀yìn yòókù wọn á dẹ̀ wà relevant ni wọn á ti kó táìmù election sí wọn máa wá sí kílẹ̀ wọn á pè é lórí fóònù wọn á mú ẹ lọ wà lọ ṣe election wà lọ ṣe campaign justice for women ti lọ ẹ̀yin tó bá kù á lọ pé kò sí kọ̀kọ́ tẹ̀lé ṣe fáwọn sọ̀rọ̀ exclusive ọkọ̀ máa di use and done but this come and listen let's be together our voice and let's fight this is what we want kí ló pa Mohbad kí ló fòrò ẹ̀yìn ayé ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí nínú ilé àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ láti bẹ̀rẹ̀ tí nígbà tí sọ pé òun bá ru nílé ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ti ń jọ bí ariwo báyìí sí ẹ̀jẹ̀ ṣe sára Mohbad ta ló fọ̀ kí ló dé tẹ fọ ẹ̀jẹ̀ aṣọ tí ẹ̀ fọ bedsheet tẹ̀ ká bedsheet because ẹ kéde pé lóòótọ́ ẹ̀jẹ̀ wà lórí bọ̀ bedsheet tí Mohbad sùn sí ni guys wake up ó sọ pé lóòótọ́ ẹ̀jẹ̀ wà lórí bọ̀ bedsheet tí Mohbad sùn sí níbi tó ti kú ló stay yẹn ẹ jọ nígbà tí wàá confirm ní corona yìí pé lóòótọ́ ẹ̀jẹ̀ wà lórí bẹ́ẹ̀dì yẹn nǹkan tẹ ní bàbá Mohbad rí ẹni ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ni ìgbà kan dẹ̀ ń béèrè lọ́wọ́ yẹn pé irú wúndù wo ni Mohbad ní ṣé first skin tí ó yẹ kó máa red àbí second skin tó yẹ kó máa kọ́ white lẹ́jẹ̀ tó yọ ẹ sọ pé first skin just small scratch ṣé small scratch yẹn máa stain ní bedsheet débi kó máa wà obvious pé bàbá Mohbad wá rí pool of blood wọ́n dẹ̀ bèèrè lọ́wọ́ ọmọ ìgbésẹ̀ ẹ̀jẹ̀ tó ẹ rí tó bá fi handkerchief nù ṣó máa sókè handkerchief bàbá ní pé yes wọ́n mi dẹ̀ jẹ́ pé just small scratch now àti rí 3 seconds video wọ́n ní 10 seconds 10 minutes wà 8 minutes wà àti gbọ́ gbàgbọ́ nínú ilé èèyàn kan náà olóhùn rẹ jẹ ojú lóhùn rẹ jẹ wọ́n àwọn kan yìí wèrè kan náà nínú àwọn other side olórí burúkú yẹn tó wá
nǹkan tó tẹ́ bá bí òun nú nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Mohbad òun máa gbé jáde ẹ má fẹ́ competition ẹ lọ mú fídíò yẹn ó online ẹ fi competition against ẹ pé nǹkan tó ló ṣẹlẹ̀ tó ló fẹ́ sọ yẹn ó yá mú jáde ó ní lọ́wọ́ kan àgbà sẹ́wọ̀n free ni ẹ̀wọ̀n free ni ó jẹ́ 10 years ní tó ráyè tiẹ̀ máa gbé free ẹ bá tẹ̀lé mọ́ àwọn yẹn nídìí láti máa sáré kiri ọ̀dọ́ bẹ́ẹ̀ fi pé wọ́n wà lẹ̀ ìgbà táwọn yẹn ò fún lówó mọ́ tọ́ọ̀ ṣe tó dáadáa fún mọ́ tọ́ọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ ó ní dáwà bí nínú nǹkan tó ṣẹlẹ̀ ní Mohbad máa gbé fídíò jáde ẹ̀kọ́ mú fídíò ní bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ competition ti pẹ́ another evidence ó wà á ní o dẹ̀ sọ ọ́ wọ́n nílé lọ kò lọ fà rárá ó lọ sí ní láti ọmọ sọ pé wọ́n ti yàn kọ́ mọ́lé wọn ti gbé yàn kọ́ ṣọ́ọ̀tì rìlíìsì yàn kọ́ àbí wọ́n ti rìlíìsì yàn kọ́ ó lọ fà jù yẹn àwọn yẹn fẹnu káwáyà lásán àwọn yẹn nǹkan tá a fèsì gbọ̀ngbọ̀n justice tá à ń wá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nobody is talking about it you guys have stopped talking about it gọ́ọ̀mẹ̀ntì kò sí ìkọ́tọ̀ gọ́ọ̀mẹ̀ntì kọ́ ọmọkùnrin àsọnù lágbájá tàbí ẹ̀kọ́ ẹ̀ sọ yẹn kó ìkọ́tẹ̀ ẹ̀fẹ́ kọ́ ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n ní kẹ́sọ́ yes mo kọ́kọ́ fẹ́ ṣe forensic good ẹgbà fóònù ìyàwó ẹgbà ti bàbá ẹgbà tàwọn tó wà nínú ilé ẹgbà sí ẹ̀ṣá síná ẹwọ déètì gbà tó kú ẹwù sẹ́yìn 1 month tó kú àwọn ọ̀gá àwọn wà náà and guys mo fẹ́ bẹ́yìn ẹ bá rí ọ̀gọ́ tó ń try ẹ jẹ́ àgbàgbọ́ tẹ̀yìn tí wọn bá náà bá ní nǹkan tó lè ṣe tó lè fi help justice wọn náà fi gbàgbọ́ ṣe wọn á tún fi gbàgbọ́ tẹ̀yìn wọn náà. Don't stop this channel because you want this channel to exist. See, gbogbo àwọn tó ń jagun justice the second plan. See, ẹ̀yin tẹ́ wà lẹ́yìn bàbá tó ń push yín kẹ́ máa bully wọn or kẹ́ máa bú wọn kẹ́ máa ṣépè fún wọn or kẹ́ máa reply wọn tó bá yọwọ́ tó bá fi ẹ̀yin nìkan lẹ̀ kò sí nǹkan tẹ̀lé dá ṣe o kò sí nǹkan tẹ̀lé dá ṣe voice yóò lè gbé kankan you can't get anywhere. The man will just answer. Come and tell him. I'm not here to say that one person is looking for money. But if I tell him about fetch back, how much I will. No. That is not justice. As far as I'm concerned, if you truly want to fight for justice and you have power, you don't even need Babamba. You don't need Yamba. You don't need Wunmi. What you need, Corona, request for it, listen to it. Petition against you. Hello, Gbinagbadja, gbogbo ẹ ti wà ní Corona. It's just that you people are not present there. Or ẹ̀yin tẹ́ present ẹ ti gbàgbé. Una don't forget. Una don't forget ni. Báwo gbàgbé wà ní memory. Everything wà ń bẹ̀ wà ní Corona. Gbogbo àwọn tó wà nílé wọ́n ti wá sọ̀rọ̀. Àwọn tó kù nínú ilé ẹ tún kó wọn kọ́ sọ nǹkan tó ṣẹlẹ̀. Ìwọ̀nba àwọn tó sọ̀rọ̀ yẹn àwọn méjì làwọn àwọn tó pa Mohbad àtàwọn tó fòrò ẹ̀mí ẹ̀ àwọn tó fòrò ẹ̀mí ẹ̀ ẹlẹ́rìí wà bẹ̀ eyewitness wà stand by. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.